Ṣé lè wà òkè lára mi? Ó wà okay, but o lè change the colour yẹn sí another one. Bóyá bí black or something else. Excuse me, Joe. Hello ọkọ mi, bó o ní o, ṣé dáadáa ló wà? Àlàáfíà ni mà. Ẹ̀yin kọ́? À ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, àlàáfíà làwa náà wà ń bí. Mo ní bí ọ̀nì pé sọ wálé lónìí, ká lè mọ tábọ̀ sílẹ̀ kó tó dé. Bẹ́ẹ̀ ni màámi, mo ṣì ń bọ̀ lé. Ká tó rí aago 2 màá débẹ̀ yẹn. Ìyún náà dáa. Ohun tí mo ní pé ó kí n bí ọ́ náà nù. A máa retí rẹ o. Àìná, ẹ̀gbọ́n rẹ mọ̀ ló ń bọ̀ lónìí. Ọ̀yá bá ṣe rẹ́sì àtàtà kalẹ̀ kó tó dé. Àbí nǹkan ń ṣe ọ́ ni. Ṣèbí náà láti pè tó sì ló ń bọ̀ nílé lónìí o. Ngbọ́n tó bá sọ ń gbó bá di ẹ̀ níjọ mọ́ sọ. Ó pẹ́ kó ti dìde kó lọ sí nǹkan tí mo ní o ṣe. Eléyìí ńkọ́? Ṣé kí n mú black yẹn? Ilé wa okay. Then black yẹn gan fine. Why tó ṣe mú méjèèjì? Ṣo mọ iye tó ń tà? Aṣọ 25,000 naira. Ṣo fẹ́ kí n fi gbogbo owó yẹn ra aṣọ nìkan ni? Mo máa ṣì máa ra wig. Ṣé ìwọ ló fẹ́ sanwó nǹkan tó rà ni? Mú nǹkan tó bá wù ẹ́ jọ. Èmi ṣáà ni màá sanwó. Henry, jọ̀ọ́, mo like bó ṣe tẹ̀lé mi wá síbí báyìí. Kí ló wá ṣẹlẹ̀? O ò nídìí láti sanwó nǹkan tí mo rà. Mr. Koya ti fún mi lówó nǹkan tí mo rà ni. I know you don't like me, but at least jẹ́ kí n ṣe shopping fún ẹ. Kí n fi yẹn apologize fún nǹkan tí mo ṣe. Henry, why now? O ti stubborn jù. Mo like ẹ bẹ́ẹ̀. Okay, lẹ́yìn eléyìí, má ra gift kankan fún mi mọ́. Yes ma. Mo serious. Èmi náà serious now. What? O ṣé. At least, can I get a hug? Ṣorí wọ̀ ẹ́. Ó ti rẹ̀ ẹ́. Wàláì ó ti rẹ̀ mí. Ó dà pé oorun ń kún mi. Then lọ sílé kó lọ rest now. Mo ṣì ń lọ sí Kòròdú lénìí. Ṣé dandan ni kó lọ sí Kòròdú ni? Kò necessary now. Ìwọ tó ṣiṣẹ́ láti Monday to Friday. Tó bá di weekend, ó yẹ kó rest ní now. Ó láwọn oúnjẹ tí mo fẹ́ kó lọ, oúnjẹ yẹn dẹ̀ pọ̀ gan. Ìyẹn simple. A lè lo dispatcher rider now. But màmí àti àbúrò mi wọ́n ń dúró dè mí. O lè sọ fún wọn pọ̀gà rẹ̀ ń ṣe náà. Then anything tó bá fẹ́ send sí wọn, wàá dẹ̀ lo dispatcher rider. Sorry nsìn. You need to rest. If not, wàá fall sick o. And uncle mi, òun àti ẹ̀ like nǹkan bẹ́ẹ̀ rárá. Ìwọ náà mọ̀ pé ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú wọn ni. Bí a kò bá mi pe dispatcher rider kan. Ìyẹn ń ṣe wàhálà náà. Mo ní bí èèyàn 3 lọ́wọ́. Bí a kò bá mi pè kan nù wọn. You need to rest. Ibo ló ń gbé mi lọ? À ń lọ lé náà. Máa gbé mi lọ sílé Mr. Koya. Mo fẹ́ lọ sílé ẹ̀. Alright. Mo rò pé o ti forgive me ni. Henry, o ò ṣẹ̀ mí náà. Then why tó ṣe ń reject everything tí mo ń try láti ṣe fún ẹ? Kò rí bẹ́ẹ̀. Mo kò fẹ́. O ò fẹ́ kí ni? So, ṣé mo ti di rapist náà nìyẹn? Rárá, kò ń ṣe nǹkan tí mo sọ nìyẹn. Okay, jẹ́ ká lọ sọ́dọ̀ ẹ̀ ń gbà yẹn. Ṣo máa bomi sára náà? So that ara ẹ̀ lè wà relax. Mo fẹ́ pe màmí. Mo fẹ́ sọ fún wọn pé mi nílé wà mọ́. Then o lè bá mi pe dispatcher guy yẹn. Màá ṣe yẹn sìn.
kí Ìgè tó lọ sí Lẹ́kì a máa ń sọ̀rọ̀ lójoojúmọ́. Tí mo bá ń ṣiṣẹ́ lọ́wọ́ tí mi ò bá ráyè pé ó dá mi lójú Ìgè máa pè mí, but látìgbà tó ti lọ sí Lẹ́kì èmi ni mo máa ń pe Ìgè ṣáá ní gbogbo ìgbà. Bí mi ò bá pè kò ní pè mí, tó bá tún rí miss call mi kò tún ní pè padà. Àbí Ìgè ti pàdé ọkùnrin míì ni? Kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Ìgè ò wọlé tó yẹn, mo jẹ́rìí ẹ̀. Bóyá ó busy lẹ́nu iṣẹ́ ni. Harry, stop now. Nǹkan tí ò jẹ́ kí n fẹ́ tẹ̀lé ẹ wá sílé nìyẹn o. Mo ti sọ fún ẹ, mi ò fẹ́ ṣe mọ́. Ìgè, jẹ́ kí n sòótọ́ fún ẹ. I love you, and the more I see you, mi ò kí n lè control feelings mi. Òpùrọ́ òṣì. Ìgè, I swear to God, I can even tell my uncle about us if you want. Rárá, kò need. Mo ṣáà ti sọ fún ẹ. Mo ní mo léèyàn tí mò ń fẹ́, mo dẹ̀ love ẹ. What tí Ọlọ́run bá kọ ẹ méjèèjì papọ̀, tí kì í bá ṣe òun lọ́lọ́run kọ mẹ́ látọ̀run. Ìgè, you deserve a good life. Ṣó rántí, ó máa sọ̀rọ̀ bọ̀bọ́ ẹ̀ fún mi. Ó ní ìṣẹ́ àti òṣì, ó bá bọ̀bọ́ ẹ̀ múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu. And tó bá ní kó máa dúró dè, kọ́ ló ń fi gbàdúrà ẹ̀, kó má lọ máa pẹ́ jù. Wo jẹ́ kí n sọ kinní kan fún ẹ. Sórí irú èèyàn bẹ́ẹ̀ yẹn, at this moment kò ní the girlfriend. Ó yẹ kó sì concentrate ni, kó máa rò bó ṣe máa make ẹ̀. Sórí, èmi náà ti wà ní irú ṣú bẹ́ẹ̀ yẹn rí. Uncle mi yìí, Uncle Kọ̀yà, àwọn náà yọ mí kúrò ní poverty. Àwọn náà ṣàánú mi. Tí bàbá yẹn ò bá rí olówó tó ní owó gidi lọ́wọ́ tó lè yọ kúrò nínú ìṣẹ́, Ìgè, tó bá rìnrìn àjò, ó máa pẹ́ jù fẹ́yìn méjèèjì o. Ṣé nǹkan tó ń try láti sọ ni pé tí bá dúró de òjò, èmi àti ẹ lè má padà fẹ́ra wa? Jẹ́ kí n sọ kinní kan fún ẹ. Òótọ́ ọ̀rọ̀ ni o, but ó máa dàbí ìsọkúsọ. Ìwọ ló sọ pé bọ̀bọ́ yìí, òun àti mọ́mì ẹ̀ ló jọ ń gbé. Ó dẹ̀ sọ pé nǹkan kan ń ṣe mọ́mì ẹ̀, mi ò fẹ́ dárúkọ ẹ̀, mi ò fi yọ wọ́n o. Now tell me, ibo ni bọ̀bọ́ yìí ti fẹ́ rówó kó jọ tó fẹ́ fi dágbalé débi pé ó máa lọ san owó orí ẹ̀ lọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì títí ẹ̀? Kò tí ì lè ronú débi pé òun fẹ́ settle down. In the next 5, 6, 7, 8, 9, 10 years gan, tí ò bá rí good bearing, kò lè settle down, my friend. Ìgè, àìsàn burúkú òun ni poverty. In fact, it's a deadly disease. Ó lè pààyàn téèyàn ò bá ṣọ́ ara ẹ̀, téèyàn ò múra dáadáa. Poverty lè fa ikú òjijì fún èèyàn. Ṣó dẹ̀ rírú èèyàn bẹ́ẹ̀ yẹn, kò sírú àánú tó lè ṣe fún, kò sírú owó tó lè bùn, kò lè tibẹ̀ dolówó. That guy need to work smart, or else ó máa padà give up lọ́jọ́ kan. Tó bá dẹ̀ ti give up, ṣó mọ nǹkan tí yẹn mean? Ó túmọ̀ sí wípé obìnrin kóbìnrin tó bá fẹ́rù èèyàn bẹ́ẹ̀ yẹn lọ́kọ, wọ́n jọ máa surrender fún poverty ni tó bá yá. And kò sí àní-àní, kò sí remedy. Ìyá máa jẹ ọmọbìnrin yẹn. Kò tún wá sọ òun nìkan o, ìyá máa jẹ, á tún jẹ àwọn ọmọ ẹ̀ mọ́. Ó dẹ̀ mọ̀, ẹni tí ò bá lówó lọ́wọ́, òun ló kó ẹ̀ ń lé lórí bẹ́ẹ̀dì níṣẹ́jú ìṣẹ́jú. Wọ́n lè dó ìbọn, wọ́n á fẹ́ dó ìyàwó wọn pa. Nǹkan tí màmí dẹ̀ ń bá mi sọ leléyìí o. So ìyẹn ni pé mọ́mí ẹ̀ tiẹ̀ ti kìlọ̀ fún ẹ. Jọ̀ọ́ my dear, owó tí mo ní òun ni mo ń yá ẹ lọ́wọ́lọ́wọ́ ẹ̀. Gbọ́rọ̀ sí mọ́mí ẹ lẹ́nu o. But mi ò kò lè fílẹ̀ bẹ́ẹ̀ yẹn náà. Yẹn ò lè. Wàá rọra máa ignore ẹ ní díẹ̀díẹ̀.
gradually tó bá pè ẹ́ wàá gbé, ẹni tí sọ̀rọ̀ díẹ̀ wàá cut, wàá ní nẹ́tíwọ̀kì ni tàbí kó ní ẹ wàá pè padà, ó dẹ̀ ní pè padà, so díẹ̀ bí ẹ̀yẹn láìpẹ́ láì jìnnà òun náà move on. Kò easy bóyá sọ yẹn. Ṣó lè dá ẹ lójú pé kò ń ṣe torí nǹkan tó fẹ́ ṣe ló ṣe ń advise mi pé kí n fojú lẹ̀? Ọmọ ẹ̀ dáadáa mọ̀, ẹ máa ṣòro gbà lámọ̀ràn. So nǹkan tí mò ń sọ ń sìn, báwo ló ṣe jọmọ́ pé bóyá nítorí mo fẹ́ dóbò, mo fẹ́ náwó ni mo ṣe ń sọ fún ẹ. Mo kàn advice ẹ ní náà, wo bí tí mi bá rí ẹ tí má fẹ́ náwó, I know who to call. I love you. That is why tí mo ṣe ń bẹ sọ tí mo ń bẹ sọ. Gbà bẹ́ẹ̀ Ìgè. ọmọ yìí tí mo ti wá ránṣẹ́ látàárọ̀ òun sì rè kò ní fóònù tá a lè pè sí síbí n bá tiẹ̀ pé tàànù àìná. Rárá máa kò ń ṣàìná máa, èmi ní Òjó. Òjó ọmọ kú ọjọ́ mẹ́ta, ọ̀rẹ́ rẹ̀ mọ̀ ìdè. Mo mọ̀mọ́ mi, ẹ̀yin ni mo wá rí mà. Ó dá wọlé ńgbà náà. Jókòó. Rárá ẹ má ṣèyọnu mọ́, ẹ jẹ́ kí n dúró báyìí náà. Bó bá mọ̀ kó fẹ́ bá mi sọ̀rọ̀ ó yá jókòó. Mo ń gbọ́ ọ báyìí. Mọ́mí ẹ káàárọ̀. Òjó ọtí kí mi ń gbọ́ wọlé wí ní tó bá fẹ́ wí torí kó o tó wọlé èmi gan ti fẹ́ jáde tẹ́lẹ̀. Ẹ má bínú mà. Mọ́mí ẹjọ́ Ìgè ni mo wá fi sùn yín mà. Ìgè èmi ló dé kí lọmọ mi ṣe fún ọ? Àbúyáwó lọ́wọ́ rẹ tí ò dá padà. Rárá mà. Kí ló wá ṣe? Mọ́mí mo mọ̀ pé ẹ fẹ́ rí mímí lákìtàn, mo dẹ̀ mọ̀ pé nítorí pé mi ò lówó lọ́wọ́ ni, ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kinní kan mà, mi ò lówó lọ́wọ́ sìn kò túmọ̀ sí wípé mi ò ní padà make ẹ o. Dákun sọ wá bí wàá sọ̀tàn bó ti fẹ́ lówó fún mi ni àbẹ́jọ́ Ìgè ló wá fi sùn. Látìgbà tí Ìgè ti lọ sí Lẹ́kì, èmi ni mo máa ń pè ṣáá ní gbogbo ìgbà. Ìgè ò tiẹ̀ fi ọjọ́ kan báyìí kó fi pè mí. Tí n bá tún wá pè é kò ní jẹ́ kí n sọ̀rọ̀ ṣẹ́jú kan. The next thing tó máa sọ ni pé òun busy ni kí n má bínú, òun máa pè mí padà. Bẹ́ẹ̀ kò ní pè mí padà. Só ti tán àbọ̀ tó ní nǹkan míì tó fẹ́ sọ. Bẹ́ẹ̀ ni mà, ẹ jọ̀ọ́ mà, mo kàn fẹ́ kẹ́ bá mi bá sọ̀rọ̀ ni. Kí n bọ́ ọbọ̀mọ mi sọ̀rọ̀ àbí pé kó ṣe kí ni ó jẹ kí n sọ fún pé kó fẹ́ ọ. Oníkàtìkàtì wo Òjó àbí kí náà ń porúkọ rẹ̀ jẹ́ ń bọ́ ọ sọ̀rọ̀ ọmọ sí ìyá inú mi ó sì dùn tó bá lè tẹ́tí dáadáa kó gbọ́ mi. Àwọn Yorùbá náà ló kù sọ pé gbé ẹyẹlẹyẹ ń wọ́tọ̀, ṣó o lè sọ fún mi àfiwé tó wà láàrin ìwọ àti Ìgè gan-an? Ìgè rẹwà ó tún wá kọ dáadáa. Àdúrà tí gbogbo alábíyamọ sì ń gbà ní wípé k'Ọlọ́run pèsè ọkùnrin alálùbáríkà fọ́mọ àwọn, ọkùnrin tí ó lè ṣèkẹ́ àtìgẹ̀yàwó rẹ̀, ọkùnrin tí ó nu omijé òṣì àti ìṣẹ́ kúrò dànù níran mi. Àmọ́ Òjó dákun kí n lọ ní tó fẹ́ fi tọ́jú Ìgè. Ìṣẹ́ tí ń bá òṣì rìnrìn àjò fẹ́ kí náà fẹ́ bí lọ́mọ tó tójú òṣì lọ. Wo Òjó ò ní parọ́ fún ọ, kàkà tó fi mọ́ wáfẹ́ kiri lásìkò yìí kọ́kọ́ rè mójútọ́rọ̀ ayé ẹ̀ náà, lọ gbájúmọ́ṣẹ́. Tó bá sì wá yá tí nǹkan bá ti wá rọrùn díẹ̀ nígbà náà ìwọ náà rẹni tí wọn náà fẹ́ gẹ́gẹ́ bí ẹni bí ọkàn rẹ̀. Ó dìde ní àbí nǹkan tí mo sọ pọ̀ jù ni. Mo dúpẹ́ lọ́wọ́ yín mà. N mọ̀ bú ọ Òjó ó tọ̀rọ̀ kú ní ń bọ́ ọ sọ. Mọ́ jalẹ́kùn tèmi o, ṣèbámọ̀ràn mo gbà. Oníkàtìkàtì pẹ̀lú gbogbo ìyà tí mo ti jẹ́nú ayé kí n tún wá ranjú lẹ̀ káwọn ọmọbìnrin mìíràn tó mọ̀ jìyà, eyín ò ní lè ṣeé ṣe. Bí tó dúró lójú ìjì, you learn to bend not fall. Bàbá lọ sọ wípé ọjọ́ búkú kì í pẹ́. But here you stand in the place where pain lives.
ọkọ mi, kí ló ṣe ẹ́? Màámi, bí mo ṣe wà wájú yín yìí, ó dàbí pé kí n para mi. Ọ̀rọ̀ ayé yìí ti sú mi. Kí ló ṣẹlẹ̀? Mo lọ sílé àwọn Ògè, mo lọ bá mọ́mì ẹ̀. Because látìgbà tí Gè ti lọ sí Lẹ́kì tó ti ríṣẹ́, kò kí n bá mi sọ̀rọ̀ dáadáa lórí fóònù. Tí n bá tún pè, tó bá rí miss call mi, kò tún ní pè mí padà. Ìyẹn ni mo wọ̀ pé kí ni kí n ṣe. Mo wá lọ sí ilé mọ́mì ẹ̀, mo lọ bá mọ́mì ẹ̀ pé kán jọ, kán bá mi bá sọ̀rọ̀. Màámi, tẹ bá rí nǹkan tí mọ́mì Gè, tẹ bá rí nǹkan fi mí wé, tẹ bá gbọ́ àdúrà ọ̀rọ̀ tó ń sọ sí mi lénìí. Màámi, ibo gan làwa ti yan kádàrá tiwa. Ṣé bá ṣe máa bá kúrè ni? Bàbá landlord tí mo rán ẹ sí pé mo fẹ́ rí ńkọ́? Ṣé o lè lọ bá wọn sìn kó sọ fún wọn pé mo fẹ́ rí wọn? Ẹ wo ẹ̀yin dé nìyẹn jàre, kí ni bàbá landlord ní í ṣe pẹ̀lú nǹkan tó wà nílẹ̀? Àkókò mọ̀dí tọ́lọ́run fi ń fìyà jẹyàn. Lọ síbi tí mo rán ẹ ná. Kó o rí dájú kó gbà láti rí mi o. Kàkà kékú má jẹ ṣèṣe, á fi ṣàwàdànù ni. Kàkà tí máa fi wà láyé, kíyà máa jẹ ọmọ kan ṣoṣo tí mo bí, màá wá wọ̀rọ̀ kan fi ṣàdá. Tí Gè bá tiẹ̀ wá fi mí sílẹ̀, ẹ jọ̀ọ́, ṣé mo lẹ́nu tí mo fẹ́ fi sọ̀rọ̀ ni? Ọmọ ta nìṣẹ́ wù? Àbí ta ló fẹ́ kú sínú ìṣẹ́? ọkàn mi. Bàbá ẹ káàárọ̀ sà. Òjó, sí ò sí? Ọmọ sọ̀wọ́ àárọ̀, ìyá rẹ̀ ńkọ́? Màámi wà lálàáfíà, àwọn náà rán mi sí yín. Ìyá rẹ̀ rán ọ sí mi, kí ló wí? Màámi ní kí n jọ̀ọ́, kí n bá wọn bẹ̀ yín, kẹ́ ẹ dákun torí Ọlọ́run. Wọ́n láwọn fẹ́ rí yín, ó lọ́rọ̀ táwọn fẹ́ bá yín sọ. Ìgbà tó tiẹ̀ sọ fún mi, èmi sọ fún wọn torí mi ò ní parọ́. Mo ní nǹkan tó bá fẹ́ bá yín sọ, kàn sọ fún mi, kí mi dẹ̀ wá sọ fún yín. Because tí n bá sọ fún yín pé kẹ́ ẹ wá, ó possible kí ẹ má dáhùn. But wọ́n ní rárá, wọ́n ní nǹkan táwọn fẹ́ bá yín sọ pé láàrin ẹ̀yin méjèèjì ló wà. Mo dẹ̀ nítọ̀, èmi ò mọ yẹn o. Bàbá landlord wọ́n lè má gbà láti rí yín o. Ọba tí mo wàá sọ báwọn fún un, bọ́bá àdìjọ́ mi, mo yẹ sọ báwọn fún yàn. Tó fi mú ìyá rẹ̀ sọ pé òun fẹ́ rí mi, a jẹ́ pé ó ní ìdí kan pàtàkì tó fẹ́ rí mi fún. Ṣùgbọ́n bó o ní kíní tí máa ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ara rẹ̀ balẹ̀, kò sí nǹkan kan. Bẹ́ẹ̀ ni sà, ara wọn ti balẹ̀ báyìí sà. Ọ̀dà ọ wá lọ báyìí nísìn, ọ tètè lọ mú wá, sọgbọ́, lọ mú wá bá mi hàn yín ni o. Kọ́ wá rí mi kí kíní kó tún tó bẹ̀rẹ̀ lára rẹ̀. Sọ̀rọ̀ mi yé ọ. Ó dà sà, ẹ ṣé gan sà, ẹ ṣé tẹ́ gbà láti rí màámi. Àbí èèyàn ló náà bí ìbá ṣe ń tó ṣẹlẹ̀ sí. Pẹ̀lẹ́, rọra ń bẹ̀ ń o, ń máa dúró dè ọ́ o. Kọ́lọ́run ṣàánú, Ọlọ́run lọ́mọ tó fẹ́ rí mi fún. Nígbà míì, èèyàn kàn máa bá rẹ̀ níbi nǹkan tí kò fẹ́ ṣe. Làálàá ayé á kàn gbé ni débi téèyàn ò lérò. Ṣèbí mi náà lélẹ̀ nínú yàrá Henry. Nígbà tó yẹ kí n lọ bá àwọn fámìlì mi àti Òjó olólùfẹ́ mi, mo wá jókòó sílé ọkùnrin. Ìṣẹ́ àti òṣì, kí ni mo ṣe fún yín? Wá ìtẹ̀ṣe lè fún mi. Òjó, I am so sorry. Ibikíbi tó bá wà, jọ̀ọ́ dáríjì mi. Tó bá béèrè lọ́wọ́ mi, màá ní ó tẹ́ mi lọ́rùn kémi àti ẹ jọ wà títí ayérayé. Àmọ́ àwọn ẹbí mi, wọn ò fẹ́ ìṣẹ́ àti ìyà mọ́. Màámi nígbàgbọ́ wípé àwọn ọmọ wọn la máa lé ìṣẹ́ jìnnà nínú ẹbí wa. Nítorí pé a jẹ́ obìnrin, tí bá tiẹ̀ wá kọ̀rọ̀ sí màámi lẹ́nu tí mo fi tipátipá fẹ́ Òjó, inú màámi ò lè dùn sígbéyàwó wa.
ìyẹn gangan dẹ̀ ni wàhálà tó wà ńbẹ̀. Torí ìgbéyàwó tí fámílì ò bá ti fọwọ́ sí, kò yẹ kírú ìgbéyàwó bẹ́ẹ̀ tiẹ̀ wáyé rárá. Bí bẹ́ẹ̀ kọ́, àtọkọ àtìyàwó wọ́n máa padà géka àbámọ̀ jẹ. Ìkóríta tá a dé yìí, mi ò mọ̀ bóyá kí n gbọ́rọ̀ sí màámi lẹ́nu, kí n tẹ̀lé olówó